A'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Adédoyin akéwì mo tún ti dé bí mo ti ń dé orí mi àfiré gbogbo ara mi kìkì àlùbáríkà. Ikú pàbírí àbírí ipò. Ikú pàbírí àbírí rọrùn alákejì. Ikú pa bàbá wa. Late Alhaji Chief TajudeenAkinsanya Akin. Ó dárìnà kò ìpàdé tún dojú àlá o. Ó dìgbà. Àwáyé ikú òsì tá a bá wáyé dandan ni a fayé yìí sílẹ̀ lọ́jọ́ kan. Ohun gbogbo ni ó kú ó dá mi lójú ilẹ̀ ni ó wà. Bàbá wa Alhaji Tajudeen ó mà ti rọrùn alákejì. Mo ní Akinsanya ò lè dìde mọ́ o. Ikú ti pa bírí àbírí kú, ikú pa bírí àbírí rọrùn alákejì. Ògún náà kán lu mi, ìpàdé dìlé. Ẹja ńlá kan ludò, erin màmá wò ó. Àjànàkú sùn bí òkè, erin wó. Bàbá wa Tajudeen ò lè dìde mọ́. Ọmọ ìgbámọ̀ oníṣàbí ọmọ gbòǹgbò àkàlà. Ọmọ ìgbèyìn, ọmọ òjòrú lágbolé olojo ni mò ń ké sí. Ọmọ màmá wa Simius Adérẹ̀mí Àbíkẹ́. Ọkọ Fátímọ̀ Àpínkẹ́ Adé láti Toko, òun ni mò ń bá wí. Bàbá Ìyábọ̀, bàbá Àbíbá, bàbá Wahab, bàbá Idris, bàbá Nurudeen, bàbá Noyim, bàbá Ridwanu, bàbá Abdulsalam, bàbá Basira, bàbá Ramat. Òun gangan ni mò ń sọ. Akin Furniture and Rentals ó mà ti rọrùn alákejì. Gbogbo mọ́lì àsù mo sákú àtọ̀dá. Wọ́n ń ṣe lédè lẹ́yìn ẹni rere tó lọ. Taofik ó ń ṣe lédè lẹ́yìn rẹ̀. Aminat, Yusuf, Awawu, Sadia, Noimot, ìyá mi Sura tó ní kí bàbá wọn ó ń ṣe lédè lẹ́yìn ẹni rere tó lọ. Ọlọ́dí gbére. Wọ́n ló dárìnà kò, wọ́n nípàdé tún dojú àlá o. Ó dìgbà. Ikú ọpẹ ni à ń pè, ikú ọpẹ ni tí ń pe ni. Ikú ọpọlọwọ bí ẹni tí ò lówó rárá. Ikú ọpa tálákà tí ò ní dúkìá kankan. Ikú ọpọmọ kékeré, ọmọ jòjòló. Àṣérú ló ń gbẹ̀yìn èéfín nínú oko. Iná ló ń gbẹ̀yìn ẹgbẹgbẹ̀rún ògùṣọ ojàre. Etí ò sí lórí mọ́, orí dàpọ́là igi. Ọmọ ìka ò sí lọ́wọ́ mọ́, ọwọ́ di làgbà. Àṣọjọ́ ọbákùlà dèrè. Ọmọ ènìyàn tún wọn láyé. Mo po nílé onílé ò jẹ́ mi mọ́. Mo sọ kò sórùlé. Olórùlé ò fọhùn o. Òjò mà ti pa já rere tẹ̀wọ̀pọ̀. Òpó yan ọmọ ẹ̀ lódì bí ẹni tí ò rí rí rárá. Ó mà ṣe. Àṣé báyìí lápá ṣe ń yaṣọ. Àṣé báyìí làṣà ṣe ń faláṣà sílẹ̀ nílé ayé. Èmi ò mọ̀ pé nílé wo lógún ọdún. Èmi ò mọ̀ pé ẹ̀fọ́ lè wọ̀dàn lọ́gbọ̀n oṣù. Bí mo bá mọ̀ bẹ́ẹ̀ ni ìbá ti so má pẹ́ irin kí n máa bẹ́rin lọ. Bàbá wa lóore ilé ọmọ adákẹ́ lọ́kọ́rin kése. Àlọ́ ìbòjì ń bẹ lẹ́sẹ̀ osùn. Alhaji Tajudeen ó mà ti rọrùn alákejì. Gbogbo àlìhùlà mọ́hùn pátápátá. Wàràsákùrẹ́ àǹbìyá ìgbogbo yín pátápátá la kí. Wọ́n ní Alhaji Chieftakinsanya. Wọ́n ní ẹ̀kú ara fẹ́ra kú bàbá. Chief Imam Igbeyin Adùn Central Mosque. Wọ́n ní máa kíyín Alhaji Muftau Yahaya. Chief Imam Látẹ̀wékòrò. Alhaji Murideen Lawali ńkọ́. Ẹ̀kú lédè ẹni rere tó lọ. Chief Imam Igbeyin Muslim Community Abeokuta pátápátá. Ọlọ́run ò ní ṣe ní tẹ̀lé ń tẹ̀lé. Ṣebí ikú ìbágbówó àbá fún lọ́wọ́. Ikú ìbágbòbì àbáròbì àbàtà fún. Ikú ìbágbá dúkìá àbákólé lọ́wọ́ kó máa bá tiẹ̀ lọ. Elédùmarè ló kúkú pa á láṣẹ kó máa mú wa
wọlé ọmọ àtòdídòdì ọmọ tí yàrá bọ́ sí gbàgede ni wọ́n kílé àwọn bàbá tó bí ọlọ́mọ ara òrewú ọmọ aṣàlẹ̀ bí ẹni tí ọ̀rọ̀ obìnrin rí ti lọ. Tajudeen lọ́mọ aṣàlẹ̀ bí ẹni tí ọ̀rọ̀ obìnrin rí rárá ọmọ wálé wà pín ni wọ́n kílé àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ àkárìgò ọmọ ẹlẹ́dìyẹ ògògò mọ̀gà tí bàbá yín ní kẹ̀ǹgbẹ́ bí àwọ̀ Ìjẹ̀bú ní bóun bá rọ̀bù tóun bá dọ̀bùn dé òun á mọ̀mọ́ òun jọba ní Rẹ́mọ ọmọ kàkà ní Rẹ́mọ mo ní ó járẹ̀lẹ̀ o ọmọ àkárìgò ẹ̀yin lọ́mọ àfẹlẹ̀jà lọ́bùn iṣu mẹ́fà níṣu Ìjẹ̀bú èyí tó lé lórí ẹ̀ mo ṣe bóun ní keje mẹ́ta jíjẹ mẹ́ta ìjẹ ṣe bálejò lẹ́fìkan ìyókù ṣe nílé bàbá tó bí yín lọ́mọ ẹ̀yin ló lòjò àfíjú Ìjẹ̀bú tó ń wẹ̀wò òdòdó ẹni ṣàrọ̀ rẹ̀ ó gàgà dẹ ó wá bọ́ ságere fàdákà owó kò ní tán nílé Ìjẹ̀bú owó kò lè tán nílé bàbá tó bí ọlọ́mọ olójó ọmọ Ìjẹ̀bú alárẹ̀ ọmọ adúrúnmádé ọmọ adúrúnmọ̀sù pẹ̀dí yẹjẹ ọmọ ẹni fúnni lọ́mọ làákàn jẹun nílé bàbá tó bí ọlọ́mọ olójó ọmọ bá tẹ̀ ọmọ bá òye ọmọ ṣíkìtì ọmọ òrògbà ọmọ tagbáta ọmọ ilé kọlẹ̀ olójó ọmọ Ìjẹ̀bú ọmọ sàmùsámù ojú ọ̀run ò ṣe é ságbá sí ọmọ kíwọ́sà kémísà kájọ pàdé lórí sá ọmọ alágẹmọ àfijọ́wẹ̀nẹ̀ ọmọ ajórúkọ tí gbẹ̀dúmọ̀ọ́kì ni wọ́n ń kílé àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ aláràlá ò gbádámú kíríjì bí gbádámú nílé àwọn bàbá rẹ̀ ọmọ adúrúnmádé.